Èmi ò tọrọ àforíjì lọ́wọ́ ọba kankan. Taiwo tó sọ̀rọ̀ yìí kì í ṣe ìyàwó mi. Ọbasanjọ. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé òun kò ní àforíjì kan tóun yóò tọrọ lọ́wọ́ ẹnikẹ́ni nínú àwọn ọba kan nípínlẹ̀ Ọ̀yọ́ tí òun pàṣẹ dìde jókòó fún láìpẹ́ yìí àti pé arábìnrin Taiwo Martins tó bẹ̀bẹ̀ nítorí òun kì í ṣe ìyàwó òun, bẹ́ẹ̀ lòun kò rán níṣẹ́ tó jẹ́. Ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2023 ni Ọbásanjọ́ fi àtẹ̀jáde kan síta látọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ Kẹ́hìndé Akínyẹmí. Nínú àtẹ̀jáde náà ni ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ti ṣàlàyé pé bóun ṣe ní káwọn ọba aláyé náà dìde lójú gbogbo ayé kò ní kí wọ́n kí gómìnà Mákindé kì í ṣe àrífín rárá bí kò ṣe pé bó ṣe wà lábẹ́ òfin orílẹ̀‐èdè yìí nìyẹn. Ó ní báwọn ọba aláyé náà ṣe hùwà tí wọn kò dìde kí gómìnà lòdì lábẹ́ òfin pé òun jẹ́ kí wọ́n ṣe ohun tó tọ́, kò nílò à ń bẹ̀bẹ̀ nítorí ipò gómìnà ló ga jù nípìnlẹ̀, òun lẹni àkọ́kọ́, bóun bá sì jẹ́ káwọn ọba náà mọ̀ bẹ́ẹ̀ kò burú rárá, nítorí náà òun kò ní ẹ̀bẹ̀ kan tóun yóò bẹ ẹnikẹ́ni lórí rẹ̀. Ní ti obìnrin tó fi àtẹ̀jáde síta lórúkọ Ọbásanjọ́ tó sì bẹ àwọn ọba Ọ̀yọ́, obìnrin náà tó pe ara rẹ̀ ní Taiwo Ọbásanjọ́ kò rojú sí ìwà tí Ọbásanjọ́ tó pè lọ́kọ òun àti bàbá àwọn ọmọ òun hù, ó sì ní káwọn ọba náà foríjì Ọbásanjọ́. Ṣùgbọ́n olóyè Ọbásanjọ́ sọ pé òun kò rán ìyá náà níṣẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ìyàwó òun. Ó ní ìyá àwọn ọmọ òun ni Taiwo Martins, ṣùgbọ́n kì í ṣe ìyàwó òun mọ́ tipẹ́tipẹ́. Láti wá máa fi orúkọ òun bẹ̀bẹ̀, máa gbé àtẹ̀jáde síta lórúkọ òun tàbí láti máa pe ara rẹ̀ níyàwó òun. Ọbásanjọ́ sọ pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ láàrin òun àti Taiwo mọ́ nítorí ara obìnrin náà kò tiẹ̀ yá pàápàá, gbogbo èèyàn náà ló sì mọ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo èèyàn ló mọ ipò ìlera arábìnrin Martins. Ohunkóhun tó bá sọ kò ní nǹkan ṣe pẹ̀lú olóyè Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ẹnìkan tàbí ìdílé rẹ̀ lápapọ̀. Bó ṣe pe ara rẹ̀ níyàwó olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kì í ṣe òótọ́. Ó ń pe ara rẹ̀ lóhun tí kò jẹ́. Kò sẹ́nìkan tó ń fi àtẹ̀jáde síta lórúkọ ìdílé Ọbásanjọ́ àfi Ọbásanjọ́ fúnra rẹ̀ àbí àwọn èèyàn tó fa iṣẹ́ náà lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde Ọbásanjọ́ ṣàlàyé. Tẹ́ ò bá gbàgbé, níbi tí Ọbásanjọ́ ti lọ bá gómìnà Ṣèyí Mákindé sí àwọn iṣẹ́ àkànṣe nílùú Ìṣẹ́yìn ló ti pàṣẹ kí àwọn ọba dìde tó sì tún ní kí wọ́n jókòó, eléyìí tó sì ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún